A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Mo kí ẹ̀yin followers mi. Ẹ̀yin olólùfẹ́ Abu Imran Fasco Bless akọni bí a ṣe ń ronú. Mi ò ní gbọ́rọ̀ aburú sí yín o. Ẹ̀yin náà ò ní gbọ́rọ̀ aburú sí mi lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí bí ẹ ṣe máa ń bá mi share àwọn fídíò sí mi. Ẹ kúkú ti mọ̀ pé mi ò ní sọ̀rọ̀ kẹ́ ẹ má kọ́ ẹ̀kọ́ nínú nǹkan tí mo bá sọ. Kí Ọlọ́run jẹ́ kí ó ṣe gbogbo tí tó bá gbọ́ ní àǹfààní. Ọ̀rọ̀ méjì ni mo fẹ́ bá wa sọ. Àkíyèsí dẹ̀ ní méjèèjì. Alákọ̀ọ́kọ́ lórí fídíò tí mo ṣe lórí ọ̀rọ̀ tí Pastor David Oyedepo tí wọ́n sọ ní church wọn pẹ̀lú mẹ́sẹ̀jì wọn tí wọ́n pass sí àwa mùsùlùmí tí mo sọ̀rọ̀ lé lórí. Àwọn èèyàn pè mí wọ́n ṣàdúà. Wọ́n ní ṣùgbọ́n àwọn fẹ́ kí n bá àwọn Muslim proprietors and proprietresses àwọn fẹ́ kí n bá wọn sọ̀rọ̀ kí wọ́n gbìyànjú kí wọ́n jẹ́ kí àwọn iléèwé yìí standard so that àwọn mùsùlùmí wọn ò lè mọ patronize wọn. Wọ́n ní tábà bẹ́ràn wí kábẹ́ràn náà wí wípé àwọn mùsùlùmí tá à ń bú wípé wọ́n mú àwọn ọmọ wọn lọ sí iléèwé tó jẹ́ ti tàwọn Christians. Wọ́n ní quality education ní ọ̀pọ̀lọpọ̀ wá lọ. Wọ́n ní tí iléèwé àwọn mùsùlùmí bá standard ó di dandan fún mùsùlùmí tó bá mọ tó ń ṣe kó mú ọmọ rẹ̀ lọ sí ibẹ̀. So à ń rọ gbogbo ẹ̀yin proprietors wa ẹ̀yin proprietresses wa tí ẹ dá iléèwé sílẹ̀ tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ dákun ẹ bá gbìyànjú kí àwọn iléèwé yìí standard. Ẹ bá wa hire àwọn competent teachers, àwọn tí wọ́n lè mentor ọmọ dáadáa, àwọn tí wọ́n máa ń mentor ọmọ tọ́mọ máa fi ń soríire. Ẹ bá wa hire àwọn ẹjọ́ nítorí tọ́lọ́run. Ẹ dẹ̀ bá wa gbìyànjú kẹ́ bá wa san owó oṣù tó dáa fún wọn so that àwọn náà lè lo gbogbo energy wọn láti ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Kí n tó lọ sí orí ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì, mo fẹ́ kí gbogbo àwa mùsùlùmí mọ̀ yìí pé kò kí ń ṣe gbogbo iléèwé tí àwọn mùsùlùmí dá sílẹ̀ ni kò standard o. Ó ń bẹ nínú àwọn iléèwé tí àwọn mùsùlùmí dá sílẹ̀ tó standard gan ju iléèwé tí àwọn Christians mìíràn dá sílẹ̀ lọ. Nínú àwọn iléèwé tí èmi mọ̀ tó standard ní Al-Hikmah University níbi tí àwọn ọ̀jọ̀gbọ́n bíi Dr. Sanusi Láfíàjì tí wọ́n ti ń ṣiṣẹ́. Akẹ́kọ̀ọ́ wo ló máa pass through àwọn lecturers bíi Dr. Sanusi Láfíàjì tí kò ní mọ̀wé tí kò dẹ̀ ní yàrí láwùjọ? Wàláhì kò sí. Ẹ já gbìyànjú ká mú àwọn ọmọ lọ sí iléèwé àwọn mùsùlùmí tí ó standard. Nínú iléèwé àwọn mùsùlùmí tó standard tí èmi mọ̀ ó ní SAP Polytechnic tí ó wà ní ìlú Ìṣẹ̀yìn. Àwọn tí ẹ̀tún ní primary and secondary school tí mo mọ̀ dáadáa ni. They have learning and conducive environment. They have competent lecturers and teachers. They have modern equipment and facilities. Èèyàn lè mú ọmọ lọ sí irú iléèwé yẹn kó kábàámọ̀ láíláí. Ọmọ téèyàn bá mú lọ síbẹ̀ yẹn inshallah yóò yáre. Fountain University náà dẹ̀ wà ní Ọ̀ṣun State. Crescent wà ní Ogun State. Relics ó wà l'Ógbómọ̀ṣọ́. Ẹja máa mọ̀ wá lọ síbẹ̀. Bẹ́ẹ̀ náà ni Kidi Nexus Academy tí brother mi ní Yàsàfà tí wọ́n dá sílẹ̀ tó wà l'Ógbómọ̀ṣọ́ ní Akówọnjọ. Ẹja gbìyànjú ká mú àwọn ọmọ lọ sí àwọn iléèwé yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó pè wá ká enroll àwọn ọmọ wa sí iléèwé tó jẹ́ ti mùsùlùmí níbi tí wọ́n ti máa kọ́ nípa ẹ̀sìn Ọlọ́run Ọba àlékè ọlá down ibi tí wọ́n ti máa kọ́ ní CRK níbi tí wọ́n ti máa sọ fún pé Jésù Ọlọ́run ni, Jésù ọmọ Ọlọ́run ni. Kọ́lọ́run dákun kó má jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n ya ìyàkuyà. Àkíyèsí ẹlẹ́ẹ̀kejì tí mo ní fún àwọn mùsùlùmí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni a máa ń ṣe àṣìṣe kan tí ó common tí a dẹ̀ mọ̀ pàṣìṣe ni. Níṣẹ́ la máa ń rò wípé gbogbo àáfà tó bá lè sọ lárúbáwá lẹ́nu òun ni ọgbẹ́sìn Ọlọ́run Ọba yé tí a sì lè fi àwọn ọmọ wa sí ọ̀dọ̀ rẹ̀ pé kó bá kọ́ wọn ní kéwú tẹ́lẹ̀ ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀. Ṣé rí lárúbáwá èdè kan ni bí èdè Yorùbá àti àwọn èdè mìíràn. Èèyàn gbọ́ lárúbáwá kò túmọ̀ sí pé èèyàn gbàgbọ́ yẹ́sìn. Èèyàn gbọ́ lárúbáwá kò túmọ̀ sí pé àkídé èèyàn lálàáfíà. Èèyàn gbọ́ lárúbáwá kò túmọ̀ sí pé ó yẹ lẹ́ni tó lè dálé ilé kéwú sílẹ̀ tàbí láti máa bá àwọn èèyàn sọ ọ̀rọ̀ Ọlọ́run Ọba. Kò rí bẹ́ẹ̀ rárá. Kí nǹkan tí mò ń sọ kó lè bá yé wa dáadáa. Ẹ rí i pé àwọn tí wọ́n máa ń dá ilé iṣẹ́ sílẹ̀ tí wọ́n fẹ́ gba graduate síṣẹ́ wọ́n á kọ́ ṣe interview fún wọn. Interview yìí ó máa ń tú àṣírí àwọn tó yẹ pé wọ́n lọ sílé ìwé ṣùgbọ́n wọn ní mọ̀ nípa in tí wọ́n lọ ṣe nílé ìwé yẹn. Ẹ rí i pé wọn ní gbà wọ́n torí pé kò sí àwọn tó máa ń ṣe interview fún àwọn àfà. Ní ó jẹ́ kí a máa àfà tó competent, ní ó jẹ́ kí a máa àfà tí ó yẹ lẹ́ni tó lè máa kọ́ àwọn ọmọ ní kéwú, ní ó jẹ́ kí a máa àwọn àfà tí ó yẹ láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run Ọba àlékè ọlá. Iná ló fà lẹ́ṣẹ̀rí sí àwọn àfà kan tí wọ́n mọ̀ tako sunna Ànábì wa Muhammad tí wọ́n mọ̀ bú àwọn sọ̀hábà. Ṣé èèyàn lè lágbọ̀ọ́yé ẹ̀sìn kó mọ̀ bú àwọn sọ̀hábà tàbí kó mọ̀ tako sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam? Àìlágbọ̀ọ́yé ẹ̀sìn náà ni.
alágbòye ẹ̀sìn ni wàláì. So ẹja gbìyànjú ká fi àwọn ọmọ wa sí ilé kéwú tó dáa níbi tí wọ́n ti kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ tó máa ṣe wọ́n ní àǹfààní láyé ń bí àti lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyámọ̀. kọ́lọ́n jẹ́ kí gbogbo abiyamọ ká jèrè àwọn ọmọ wa o. kọ́lọ́n jẹ́ kí gbogbo àwọn mùsùlùmí kọ́lọ́n kó ṣe wá lọ́mọ àlùjánnà kó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn fún wa. la hawla wala quwwata illa billah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.